aburú wà ńbẹ̀ béèyàn bá ń gbára lé ọlá tó ní, béèyàn bá ń gbára lé àṣẹ tó ní. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tó kì í tó lágbára tí Imam Òṣogbo tún fi ránṣẹ́ tán fi ránṣẹ́ sí ọba Ghandi Soun Ogbomoso. Gẹ́gẹ́ báwọn èèyàn ṣe gbàgbọ́, oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí lórí ọ̀rọ̀ ipò ọba àti ipò ìmáàmù. Èwo ló jura wọn lọ ń bẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ̀yin èèyàn wa nílẹ̀ Áfíríkà, ní Nàìjíríà, èwo ló jura wọn lọ? Kí ni Imam Ogbomosho sọ nípa àwọn aburú tó wà nínú kéèyàn máa lo ọlá àti ipò bó ṣe wù ú, kó máa lo agbára ipò? Ṣó ní láti jẹ́ pé nítorí ìmáàmù ààfin Ṣọ̀ún tí wọ́n yàn ló mú ọ̀rọ̀ yìí jáde ní àbí báwo? Ẹ wo nǹkan kí sẹ́sẹ̀ ràgọ́dù fọ́nrán yìí ọ̀rọ̀ jáde nínú wáàsí tí Imam Òṣogbo yìí ṣe. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu wọn. Welcome to Crossblog X TV. Remember to like, share and follow us. Ṣẹ́rí àtàwákùl ala al-amwal, kéèyàn máa gbára lé ọlá tọ́lọ̀ ń dà fíhí àìb, aburú ń bẹ ń bẹ tọ́pọ̀. Ẹ gbọ́, kéèyàn wò pé òun lọ́lá kan, òun lówó kan, òun nípò kan, kíkiní yẹn wá wọ̀ ńlá káyè débi pé kò dọ́lọ̀ mọ̀mọ́ ọlá yẹn ló ń rí, aburú ń bẹ ń bẹ. Aburú ń bẹ ń bẹ. Ẹ̀yin ẹ wo ọkùnrin tó ti ronú lọ lórí ọ̀rọ̀ yìí lágbára ẹ̀yin èèyàn wa láàrin Imam Ogbomosho àti ọba Ghandi Soun Ogbomoso. Ó ń wo kíní yẹn pé dúkìá ńlá rèé, owó rèé, ọlá rèé, ipò rèé, àṣẹ rèé, kíní yẹn jọ lójú. Mú yẹ kí n gbà kíní yẹn jọ lójú títí ó ti wá ronú dé. Ṣé mọ̀ pé ọmọ ìjẹbẹ̀rí ti jápọ̀ àyà? Bẹ́ẹ̀ bá di bisikí tọ́ lẹ́nu wò, yóò mọ̀ pé àṣẹ bisikí dùn báyìí, yóò máa pọ́nlá, yóò máa pọ́nlá, yóò máa pọ́nlá, tí yóò fi padà ṣubú ti bisikí. Àbí bí àbá rí bẹ́ẹ̀, èèyàn alẹ́dọ̀yìn nùgò ó sì máa ronú 25 years lé orí kékeré lórí. Oyin nùgò kékeré. Ó dà bọ́ bá di gbàgbá yìí, ẹ̀yìn wàá ta oyin o. Bí n bá wá ta oyin tán, ẹ̀yìn wàá mi ràn orúkọ mẹ́wàá yóò di 100 100 orúkọ yóò di màálù 100. Ẹ̀yìn wàá máa dáko, ẹ̀yìn wàá máa ṣe kínní. 25 years nítorí ìgò oyin kan. Ṣé ẹ rí bí oyin ṣe dà lé olóyin lórí ní gbogbo ẹnikẹ́ni tó bá rò pé ọlá kan ń bẹ lọ́wọ́ òun, bọ́lá ó ṣe gbé ṣubú nù. Ẹnìkan jẹ́ nǹkan, kí ni ń bẹ lọ́wọ́ rẹ? Ìgò oyin tá a lè gbé sátẹlẹwọ́, lóyin ìgò kan tí wọ́n ń tà lọ́jà Ajagun, òróró ògò kan àwọn mọ́là tí mo fún láàyè mọ́sálásí tí wọ́n ń tà, òróró ògò kan, kéèyàn wá ronú 25 years lé lórí. Ẹ ti mọ̀, ṣe rí bí ìgò oyin àtòróró ṣe fọ́lé ẹni lórí ẹ máa wò bọ̀, ìgò oyin àtòróró tó fọ́. ọ̀rọ̀ yìí lágbára ẹ̀yin èèyàn wa láàrin Imam Ogbomosho àti ọba Ghandi Soun Ogbomoso. Tó gbójúlé ọlá, tó gbójúlé owó, tó gbójúlé pò, ẹ̀yẹ máa wò ń lọ́nu. Torí bẹ́ẹ̀ wá máa kíyèsí tọ́lọ́ ń pa wa mùsùlùmí sí. Ànábì wa Muhammad ó ní law annakum tatawakkaluna ala Allah haqqa tawakkulihi. Máa ń tẹ́ra wa mùsùlùmí lọ́wọ́. Ọlá ò jọ wá lójú, owó ò jọ wá lójú, ipò ò jọ wá lójú, ọba àlekè ọlá nìkan lágbára lé.
kò jọ á lójú kò sí nǹkan kan bẹ̀ tó jọ á lójú kò sí anything anabi wa ni bẹ́ẹ̀ bá fi lè gbára lọ́lọ́ ń bẹ́ẹ̀ tẹ́gìrì ọ̀hìnmọ́ ọ̀sán wọ́tàrú òhùn bìtọ́ ọ̀nà kó gbàgbé ẹ̀ bébí bá ń pa ọlọ́run oyo bí yàrá ń jẹ ọlọ́run ọmọ náà àbáyọ wa kò sí ní tó lè ṣe ẹni tó gbára lọ́lọ́run láburú láyé lẹ́yìn tọ́lọ́run bá kọ pé yóò ṣe bí nǹkan kan bá sì dé tó já burú ọlọ́run kàn mí wò díẹ̀ ní ká lè mọ̀ bóyá ó dúró tọ́lọ́run ọ̀nà àbáyọ wà ọ̀nà àbáyọ wà ọ̀nà àbáyọ wà ẹ wá wọlọ́ Allah akbar ẹ jẹ́ nǹkan ayé eléyìí kẹ́ ẹ mọ̀ pé àṣẹ nìkan kò jẹ́ nǹkan kan iná al-Qur'an ọlọ́run ní innal hukmu illa lillah alayhi tawakkaltu wa alayhi fal yatawakkalil mutawakkilun ẹ wọ́n bá lè kẹ́ ọ́ la ọlọ́run ní n tá ń pè ní ìdájọ́ gbogbo nǹkan pátá ọwọ́ ọlọ́run ló wà àṣọ ọlọ́run ò tiẹ̀ fagbára sọ́wọ́ ẹnìkan àṣọ ọlọ́run ò tiẹ̀ gbé oyè fẹ́nìkan àṣọ ọlọ́run ò gbé ọlá fẹ́nìkan àṣọ ọlọ́run ò gbàgbára fẹ́nìkan ọlọ́run ní illa lillah èmi ọlọ́run mo ní alayhi tawakkalt ọlọ́run tó níyẹn làwa gbára lé la gbójúlé wa alayhi falyatawakkalil mutawakkilun gbogbo ẹni tí ó bá gbára lé nǹkan láyé ọlọ́run ni kó gbára lé tó o bá ti gbára lọ́lọ́run kò sẹ́ni kankan tó tó bẹ́ẹ̀ àfi tó o bá lọ́lọ́run lókù nínú tí a fàwa kí n sàlẹ̀ ń bí tí kálukú wa mọ̀ dáadáa ọlọ́run bá wa ṣàlékún kẹ́sẹ́ ádámù wọ́n ní tawakkal ala rahmani nkunta akilan sayati kabil arzaqi min haythu la tadri. ọ̀rọ̀ yìí lágbára o ẹ̀yin èèyàn wa láàrin Imam Ogbomosho àti ọba Gandhi Soun Ogbomoso. tawakkal ala rahmani ọlọ́run ọba oníkẹ́ làá máa gbára lé ẹ wá wọlọ ọlọ́run ní nkóńtà ákìlá nítorí ẹ bá pé nìkan ló lè gbára lọ́lọ́run lòun nìkan o ẹni tó rí rí ọba pé nǹkan mí ìyẹn ọmọ gbára lé o lè gbára lóògùn o lè gbára lákàbá o lè gbára lóńdè o lè gbára lé àṣejẹ o lè máa gbára lé oríṣiríṣi nǹkan o lè máa gbára lé ìmùlẹ̀ o lè máa gbára lé àdéhùn pé àmọ́ ti sọ pé tí n bá ti dé màá bá yín ṣe ṣe é sì ti rí pé mò ń ṣe é báyìí ó gbára lé múlẹ̀ pé bí n bá fi já múlẹ̀ màá kú oríṣiríṣi tó gbára lé Ọlọ́run sọ pé gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ kò ní làákà yìí ṣé Ádámù ń ọ̀rọ̀ wọn nǹkan tà á kìlà ó ní làákà yìí ló fi ń gbára lé àwọn nǹkan wọ̀nyẹn tó o bá ní làákà yìí Ọlọ́run nìkan ló gbára lé. mo bá wú túbàdì ẹyẹ nsẹyọ kan yòókù ẹyọ kan tó kù man lam yakun fi amrihi mutasabbitan ibi àti bẹ̀rẹ̀ la padà sí lórí ẹlẹ́kẹ̀ẹ́fà kí n tún mẹ́rin yòókù lẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ò bá ti jẹ́ ẹni tó ṣe wípé ó máa ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ kó ṣe làákàyè kó tó dájọ́ ẹ lọ kọ́lẹ̀ látòní ẹ lọ lam yazal nadiman kò ní yẹ kò ní gbò lẹ́ni tí ó máa ṣàkọ́ńtà kóhun jẹ́ bákan tí ó máa sunkún nù lé salamu aleykum. ohun tó dájú ni pé kò sí irú ohun tó lè ṣẹlẹ̀ kò sí irú nǹkan tó lè ṣẹlẹ̀ ẹni tó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run bóyá pásítọ̀ ni àbí àáfàá ni ó ní láti ṣọ́ra o nípa irú ọ̀rọ̀ tó máa jáde lẹ́nu ẹ̀ nítorí ohun tí ẹni tó jẹ́ olórí ẹlẹ́sìn bá sọ ó di dandan káwọn èèyàn rántí kí wọ́n sì sọ̀rọ̀ nípa ẹ̀ ohun tá a bá pè lórí kéèyàn kan kó má pè nídìí o nílẹ̀ Yorùbá àwọn ọba ni wọ́n pè ní aláṣẹ ìkejì òrìṣà bó tiẹ̀ jẹ́ pé ọba Olúwo gbàgbọ́ pé àrólé Olódùmarè làwọn ọba pé Ọlọ́run gangan ni ọba àwọn ọba ṣé ẹ wá rò pé ọba Gandhi wọ́n lo agbára ọlá àti ipò àbáṣẹ bó ṣe wọ́n pẹ̀lú gbogbo ohun tó ń lọ yìí àti pàápàá lórí ọ̀rọ̀ tí Imam Ogbomosho jù sílẹ̀ yìí ẹ̀yin èèyàn wa
kí lè ròyìn lórí èyí tí ìmáàmù yìí sọ yìí? Ẹ drop comment here. Remember to like, share and follow us. Thanks for watching.